ẹ wo bọ́mọ Yahoo yìí ṣe kun olólùfẹ́ rẹ̀ bí ẹran. Ní báyìí àwọn aláṣẹ iléeṣẹ́ ọlọ́pàá agbègbè NTA Road nílùú Port Harcourt nípínlẹ̀ Rivers ti sọ pé ọ̀dọ̀ àwọn ni ọ̀gbẹ́ni Collins táwọn èèyàn mọ̀ sí Damian wà tó ń ràn àwọn lọ́wọ́ nínú ìwádìí táwọn ń ṣe lórí ẹ̀sùn ìwà ọ̀daràn tí wọ́n fi kàn án. Ẹ̀sùn pé afurasí ọ̀daràn ọ̀hún ṣekú pa olólùfẹ́ rẹ̀ olóògbé Tifian Otune Justina Nkang tó jẹ́ akẹ́kọ̀ọ́ ìpele kẹta 300 level níléèwé gíga fásitì Port Harcourt tó wà nílùú Port Harcourt nípínlẹ̀ Rivers ni wọ́n fi kàn án. Aláròyé gbọ́ pé láti nǹkan bí ọjọ́ mẹ́ta sẹ́yìn báyìí làwọn òbí pẹ̀lú ọ̀rẹ́ olóògbé náà ti kéde pé àwọn ń wá a lẹ́yìn tó ṣayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ tán lọ́jọ́ 10 oṣù yìí. Wọn kò mọ ibi tó gbà lọ tàbí ọ̀dọ̀ ẹni tó wà, ṣùgbọ́n lọ́jọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 25 oṣù kẹwàá yìí ni àwọn ọdẹ àdúgbò kan níbi tí àfẹ́sọ́nà rẹ̀ ọ̀gbẹ́ni Damian ń gbé pàdé ẹ̀ lọ́gànjọ́ òru tí wọ́n sì dá a dúró láti yẹ báàgì ńlá kan tó gbé lọ́wọ́ láti lọ jù sọnù wò. Ìyàlẹ́nu ńlá gbáà ló jẹ́ fáwọn èèyàn ọ̀hún láti rí i pé àgékù ara olóògbé Justina ló wà nínú báàgì náà. Lójú ẹsẹ̀ ni wọ́n ti ya lọ sílé rẹ̀ tó wà lójúlé 15 òpópónà NTA nílùú Port Harcourt tí wọ́n sì bá àwọn ẹ̀yà ara olóògbé kọ̀ọ̀kan bíi ojú, ọmú àtàwọn ẹ̀yà ara mìíràn tí ọ̀daràn ọ̀hún tọ́jú láti lò fún iṣẹ́ ibi rẹ̀. Lórí ìṣẹ̀lẹ̀ yìí, ohun kan ṣoṣo táwọn ẹbí pẹ̀lú ọ̀rẹ́ olóògbé náà ń béèrè fún báyìí ni pé kí wọ́n ṣèwádìí jinlẹ̀ lórí ọkọ olóògbé náà kí wọ́n sì fìyà tó tọ́ jẹ ẹ́ nítorí bó ṣe dá akẹ́kọ̀ọ́ náà lóró fáwọn òbí rẹ̀ kì í ṣohun tó dáa. Àwọn ọlọ́pàá pàápàá ti ṣèlérí pé ẹlẹ́ṣẹ̀ kan kò ní lọ láì jìyà. Wọ́n láwọn máa rí i pé afurasí ọ̀daràn náà fimú kàtà òfin lẹ́yìn ìwádìí wọn. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.